tó ń lọ ẹ bá wa kíyèsí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ o kò yé wa tó ọ̀rọ̀ tó ń lọ ẹ bá wa kíyèsí ẹ̀yin bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ kò tó wà rárá ọ̀rọ̀ tó ń lọ ẹ bá wa kíyèsí ẹ̀yin bàbá wa Ọbásanjọ́ kò yé wa rárá ọ̀rọ̀ tó ń lọ ẹ bá wa kíyèsí bàbá wa o Ṣóyínká kò yé wa rárá ọ̀rọ̀ tó ń lọ ẹ bá wa kíyèsí bàbá wa o Afẹ́ Babalọ́lá kò yé wa rárá ọ̀rọ̀ tó ń lọ ẹ bá wa kíyèsí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìdìbò kò yé wa rárá ọ̀rọ̀ tó ń lọ ẹ bá wa kíyèsí ẹ̀yin bàbá wa o gbogbo yín pátápátá ẹ forí korí ọ̀rọ̀ tó ń lọ ẹ bá wa kíyèsí ẹ jọ̀wọ́ o ẹ má jẹ́ kógun kó ṣẹlẹ̀ kò yé wa rárá ọ̀rọ̀ tó ń lọ ẹ bá wa kíyèsí ẹ̀yin màmá wa o bàbá wa o ẹ fi inú kò nú ọ̀rọ̀ tó ń lọ ẹ bá wa kíyèsí ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa o Dangote o ọ̀rọ̀ tó ń lọ ẹ bá wa kíyèsí ẹ jọ̀wọ́ o ẹ farabalẹ̀ ẹ bá wa ṣe ọ̀rọ̀ tó ń lọ ẹ bá wa kíyèsí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ o lórílẹ̀‐èdè Nàìjíríà kò yé wa rárá ọ̀rọ̀ tó ń lọ ẹ bá wa kíyèsí. Yeah, hello beautiful people, good evening all over the world. My name is Princess. Yeah, this is Yoruba American comedy. It's all about counseling, advance, culture, Yoruba culture, American culture, and broadcasting news. Tonight, what I have for you is all about Oro To Nlo Bawa Kiye Si. Just because of this election, we are expecting the results to come out, and everyone was hungry all over. They were protesting all over, all over the state. Everyone was on the street. What kí ló ń ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ please. That is why I say ọ̀rọ̀ tó ń lọ o ẹ̀yin bàbá wa ẹ bá wa kíyèsí o ẹ jókòó ẹ foríkorí ẹ finúkinú ọ̀rọ̀ tó ń lọ o ẹ jọ̀wọ́ ẹ bá wa kíyèsí ẹ tètè fún wa lésì ìdìbò à ń retí ọ̀rọ̀ tó ń lọ ẹ bá wa kíyèsí à ń retí èsì ìdìbò látọ̀dọ̀ ẹ̀yin bàbá wa o à ń retí yín ẹ jọ̀ọ́ ẹmu náà wá dùn kíákíá àwọn ọ̀pọ̀lọpọ̀ ò jẹun tọkàn rìn káàkiri títì ìyẹn náà mo fẹ́ bí wọ́n lè pé is everyone still in pecuniosity till now or there is bank opening now or not? If the bank is not opening, that means we are still in a hustle. Yeah, we are still in a hustle. So if the bank is open finally, good. But if they are not open, it's not good though. That is why I say ẹ̀yin bàbá wa ẹ bá wa foríkorí o bẹ́ẹ̀ máa gba kọ́kọ́rọ́ báǹkì lọ́wọ́ àwọn báǹkì manager yẹn ni o kí ẹ bá wa ṣe o káwọn èèyàn jẹun o ọ̀pọ̀lọpọ̀ ń pariwo gidi ni o so ìyẹn náà ni mo ní kí n bá yín sọ ẹ̀yin bàbá mi ẹ ṣe gan ni ẹ má bínú pé gbogbo àní máa ń pè yín because wọ́n ní tọmọdé tó bá ti miss ojú ọ̀nà a máa gbọ́ bàbá mi ò tún gẹ́ẹ̀tì ẹ̀ mọ́ o bàbá ló máa pè tó bá dọ̀rọ̀ oúnjẹ nìkan ló máa tó pè yẹ pé ebi ń pa mí jàre ìyá mi bẹ́ẹ̀ tó bá ní kán tọ́ wọn sọ́nà bàbá náà máa pè yẹn la ṣe pé ẹ̀yin bàbá wa o àtẹ̀yin ìyá wa náà ẹ bá wa dá sí ẹ má fi dé ìgbà àwọn bàbá nìkan o ẹ ṣé mo dúpẹ́ sà dẹ́nu ẹ̀yin ará ìlú ẹ mú bẹ̀yìn ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ má jà bà kankan jẹ́ o ẹ má jà sun báǹkì o ẹ má jà bà iléeṣẹ́ ṣẹ́ mọ̀ páwọn iléeṣẹ́ wọ̀nyí kò easy kan tó kó wọn jọ síbẹ̀ fún wa o nígbà bá tó wá ba gbogbo ẹ̀jẹ̀ tẹ́ tún lù to everything níbo lẹ tún ti fẹ́ máa rí wọn á tún ní ibi tẹ́ ti máa gbowó kò sí mọ́ ìbíkọ́ tẹ́ ti máa báǹkì jẹ kò possible kan ṣẹ̀ṣẹ̀ wá máa gbé briefcase síta kán máa gbé mọ́tò síta kán ní kẹ́ máa tò kẹ́ máa gbowó nú ẹ̀ kán máa kọrúkọ yín sínú ìwé no wọ́n láti go through machine kan tó fún yín lówó machine láti rìkọ́ọ̀dù iye tó jáde iye tó wọlé bẹ́ẹ̀ báwọn náà ṣe fẹ́ rìkọ́ọ̀dù ẹ̀
gbà tẹ́ bá ti lọ fọ́ gbogbo ATM tẹ́ fọ́ báǹkì tẹ́ fọ́ gbà tẹ́ fọ́ àwò ẹ ní sùúrù mo mọ̀ pé hard. It's hard. It's all of us, not only you alone. It's hard everywhere. So that's why you should be patient. You don't need to be looting everywhere. You know, it's very bad. Please be patient. If tó bá jẹ́ gàrí lẹ nílé, gàrí lèmi náà mú lálẹ́, ẹ bu gàrí yẹn sínú omi kẹ́ mú. Bẹ̀tẹ̀ make sure pé ó jẹ́ gàrí tí ò lókùúta tí ó dẹ̀ jẹ́ lè tí wọ́n da lálọ́mù. So that kò tún ní kọ́ sí trouble sílẹ̀ fún wa, kò sọ spírù gidi tẹ́ fẹ́ lọ tán ti fẹ́ dá yín lóhùn. That's why you should take good care of yourself. So ìyẹn mo fi ń sọ pé ẹ̀yin káwọn bàbá wa kan bá wa dá sí jákèjádò gbogbo àgbáyé nílẹ̀ Yorùbá, torí àgbáyé náà nílẹ̀ Yorùbá, níbi tí gbogbo state rẹpẹtẹ yẹn pọ̀ sí, àgbáyé gidi ni o. Tẹ́lẹ̀ tí ní 200 and is it not 215? mi ò rò bẹ́ẹ̀ o, mi ò rò pé correct o. Ẹni tó ṣe sẹ́ńsọ̀ yẹn ò ká dáadáa o. Ṣé ọmọ tán bí lójúmọ́ gan pàápàá kò fẹ́ ju 200 lọ báyìí. Kò ju 200 gan lọ báyìí. Anyway, mo ń ṣeré ni. Tó bá máa tún padà ṣe the next census, I'm sure it's gonna be more than that. Maybe we are going to 300 million now. I'm sure. Yeah, I know that. Ẹ jọ̀ọ́, ẹ bá wa dá sí o, ẹ bá wa ṣe dáadáa kó bọ́ sí o. Tọ́tọ́ torí tí wọ́n bá tí fún wọn lésì ìdìbò wọn ní sí báǹkì. Ẹ jẹ́ bá wa sí báǹkì yẹn gan lọ lórí ọ̀rọ̀ báyìí tó mú mi pariwo àwọn èèyàn ń pariwo ebi. Owó náà fi lọ ń ra owó. Pàtí èèyàn bá yẹn sì lọ ń fi owó ra owó. Ìyẹn dẹ̀ lọ́gbà tí ṣé ẹ̀yin báǹkì lè máa san gbogbo owó tán fi ń ra owó yẹn padà ni. I'm sure you can do it. Please, ẹrù ti tàwọn tó lóyún o, ẹrù tàwọn ọmọ kéékèèké o, ẹrù tàwọn arúgbó tẹ́ pé wọ́n tẹ̀lé kò sẹ́ni tó máa lọ bá wọn fowó ra owó. Bóyá ìwọ̀nba nǹkan tó máa jẹ nílé wọn ti rọra kó owó wọn tó máa lò sẹ́gbẹ̀ẹ́, wọn kàn ra ń yọ díẹ̀díẹ̀. Àwọn ìyá kan máa ń ta owó sétí aṣọ. Ìyá mi jẹ́ kan nínú wọn. Tí n bá fowó oúnjẹ ránṣẹ́ sí, á nìkan fò ní díẹ̀ nù ẹ̀, á wá ta sétí aṣọ. Kò lè dìde lọ ra nǹkan kan níta màmá 110. Tó bá fẹ́ ra nǹkan wá ṣẹ̀ṣẹ̀ pé èèyàn pé lára àwọn tó ń tọ́jú ọpọ́kè bá mi mú ó yá gba owó ìbá mi ra nǹkan báyìí wá. Wọ́n bá ní màmá síbẹ̀ ṣe jẹun tán ni a ní sábà mi ra wá. So a nílò àwọn ìyá tó pọ̀ bẹ́yìn. A dẹ̀ nílò àwọn bàbá náà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n máa ṣàfẹ́ ra nǹkan láti fi panu. Wọ́n fẹ́ panu pé òkè wọ́n ti jẹun tán. Tán bá jẹun tán wọ́n wá yọ igi dání, wọ́n bẹ̀rẹ̀ sí ń ta eyín. Ṣé mọ̀ pé inú wọn dùn, ọmọ wọn fún wọn lóúnjẹ, ọkàn wọn balẹ̀. Bẹ̀tí nígbà tí ọba ríru owó yẹn fún ìyá yẹn láti fi jẹun, láti fi ra nǹkan tó wù lásìkò. Màmá mi ń sọ fún mi pé wọ́n rí káàṣì fáwọn ọmọ ní ẹni sùúrù, wọ́n ti báǹkì pa. Can you imagine that? Bẹ́ẹ̀ la dẹ̀ máa ríru àwọn ìyá bẹ́ẹ̀ tán máa pọ̀ 110. You know, ká ṣe ìyẹn fẹ́ bá a mọ̀ bóyá báǹkì sí àbí báǹkì ò sí. Màmá ní kí ló ṣe wọ́n tí báǹkì ò sí. Wọ́n ní kán sí ni o. Òní màá sọ fún wọn kán sí. You know, that's gbogbo nǹkan tẹ́ máa rò nìyẹn. Gbogbo nǹkan tẹ́ máa rò nìyẹn. Kì í ṣe pé ìyá ọ̀rọ̀ oúnjẹ jàre ni fún wa lóúnjẹ ní kinní tán bẹ̀ tí wọ́n láìkì kán lọ ra nǹkan díẹ̀díẹ̀ fi máa ta eyín, kán fi máa ta ẹnu. So gbogbo àwọn nǹkan tẹ́ máa rò wò nìyẹn. Àtàwọn ọmọ kéékèèké tẹ́ pé wọ́n láìkì àwọn snacks in between the food. Bóyá after school program ni o, bóyá tán bá délé nìkan tó jẹun ọ̀sán ni o. Gbogbo wọn yẹn ní kẹ́rù wò. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ̀yin tẹ́ wà nídìí báǹkì ẹ bá wa sí báǹkì yẹn o. Èmi gan pàápàá mo nídìí náírà. Please o, I'm begging all of you. CBN director, please listen to me. Yeah, we need money. Print money out, print it out. A lot of paper dey ibi tí ó wà lọ́fíìsì ẹ̀ ń bẹ̀ tó ní kò sí paper. Come on, do good now. Remember also, a lot of people are hungry outside. They want to eat. We are hungry, please. We are hungry. We are hunger. So we are expecting you guys to open the bank so that things can go on very well. So ẹ̀yin ènìyàn wa mo tún fẹ́ bá àwọn tí tó jẹ́ pé wọ́n máa ń lo àwọn eye drop tó máa ń fi sójú tó jẹ́ pé ńgbà tí ojú bá ń dùn wọ́n ti gbé jáde ńsìn wọ́n ní
àwọn any eye drop tó bá wà ní tansin please má fi sójú ẹ o, torí mo rí pé kíní kan ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta lẹ́nu ìgbà tí pandemic yẹn ti tún lọ sílẹ̀ díẹ̀, ojú ló dàbí pé ó tún wá ń du ọ̀pọ̀lọpọ̀ gan sí yìí o. Most people ní ẹ̀kan ṣàdérójú wọn tó máa pọ́n níbi tó wọ́n dẹ̀ ní diabetes, they are not diabetes, no they are not diabetic at all. ní bíbáyìí a máa pọ́n ṣùṣùṣù bí ẹni pé wọ́n ní ìtọ̀ ṣúgà, wọ́n ní ìtọ̀ ṣúgà, wọ́n ní ìtọ̀ ṣúgà, bẹ́ẹ̀ tí wọ́n yá nǹkan náà ṣẹ̀ tún dé ní Ọlọ́run ló yé wa. ogun ojú náà láwọn 5 ní ojú wọn ò sí mọ́sìn, dẹ̀nìyàn kan nínú wọn kú. Can you imagine that? nínú gbogbo kòsó oúnjẹ a mọ̀ pé nílùú aláwọ̀ funfun bí ni. So ẹ̀yin èèyàn wa tẹ́ bá jẹ́ ẹ̀yin ènìyàn especially most African people, a kì í ka side effect tó wà ní ara oògùn. Dókítà bá kàn ti fún wa kàn sí pòun ti wá ok ṣẹ́yọ kan náà pé méjì ni wọ́n ẹ ti fomi wọn sísàlẹ̀. Please make sure you read the side effect, read everything. àwọn ìwé kan máa ń wà nínú ẹ̀ tán máa ń kọ orúkọ yín sí nǹkan kan àdírẹ́sì yín, ẹ wo kíní yẹn ẹ rí wọ́n ti kọ síbẹ̀, wọ́n ti kọ sára ìwé yẹn, wọ́n máa ń wà nínú gbogbo oògùn tán máa ń fún wa ló máa ń wà nínú ẹ̀. tẹ́ bá ti ṣí tẹ́ ti rí ẹ ti mọ̀ pé eléyìí kì í ṣe nǹkan tẹ́ lè ta sí, ẹ má dànù, ẹ lọ bá doctor. Please doctor, medication you gave me, you prescribe for me, the side effect is too much, I can't deal with it. Then doctor a lè mọ̀ bó ṣe máa reduce ẹ̀, bóyá wọ́n á change ẹ̀ ni wọ́n á wá ètò less or wọ́n á wá ilé tó jẹ́ pé ó máa bá ẹ lára mu ọ̀tọ́ máa rí ọ́ dẹ̀ lè reduce dose ẹ̀. bẹ́ẹ̀ má lọ jókòó tì kó wá lọ become drug addict lẹ́yìn ìgbà tó bá kómi tán kíní táwọn ó lè má jẹ́ gbogbo èèyàn ló ń affect, ó lè jẹ́ field, ó dẹ̀ lè jẹ́ pé tí wọ́n náà bá lò ó lè affect ẹ. So nídìí èyí má lò, lọ bá doctor ẹ̀ kó dẹ̀ dá padà. irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí mi náà, wọ́n fún mi lóògùn, oògùn yẹn ò ń ṣe oògùn tí mo lè rò rárá. mo délé ni mo bẹ̀rẹ̀ sí ní yẹ̀wò pé oògùn wo leléyìí, mi ò gbárù oògùn báyìí rí, mi ò ń lo oògùn rẹpẹtẹ, oògùn olóògùn náà wá gbé fún mi. mo ń wo amesco àbí nǹkan lánkọ sẹ́yìn ara àwọn Spanish name yẹn ni, mo ń láti pe pharmacy pé oògùn tẹ́ gbé fún mi ti tèmi kọ́ ò. gbogbo wọn náà wọ́n wá bá mi, ẹ̀rù ti bà wọ́n pa àwọn ti dáràn. mo ní kò lè tó yẹn, mo dẹ̀ dá padà fún wọn. tó bá pé ìyá kan tí ò dá kan mọ̀ ní ńkọ́, tí ò yẹ̀wò, tí ò torí máa kọ́kọ́ yẹ oògùn tó máa fún mi, máa kọ́kọ́ yẹ̀wò pòkè ṣé tàní náà ni, máa kára ẹ̀ máa wò látòrí délẹ̀, máa tún yẹ oògùn yẹn wò ṣé kọ́lọ̀ tàní náà lélẹ̀, ṣé ó bá mú. tí bá ti mọ̀ pé kò bá mú máa yà dá padà, most especially nígbà tá a bímọ nílùú iná ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí. So mo ṣe dá padà fún wọn nìyẹn. wọ́n bá ní àkí má bínú kí ní kàmú náà, mo ní kò lè tó yẹn, mi ò lè máa fa wàhálà lórí ilé, mi ò tí ì lò. tó bá pé mi ò wò tí mo lọ já tí mo lò ní bóyá ṣé bí ẹni tí mọ́tò bá gbá ṣé òun ló máa mú nọ́mbà mọ́tò bóyá àgbà téèyàn máa lò tó máa nọ́ọ̀kì olúwa ẹ̀ dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni èèyàn ò ní lè sọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́. bẹ́ẹ̀ tó bá ti ya yẹ̀wò tó ti yẹ prescription yẹn wo ara àwọn pépà yẹn tó yẹ side effect tó dẹ̀ yẹ bó ṣe yẹ kó lò tó ti yẹ wò, then you are good to go. kò ń ṣe pé òṣèṣe máa lọ tó máa sá lọ sí hospital lórí side effect tó ṣe é gan tó nǹkan tó tún rí gbà lára oògùn. sí ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká máa wò dáadáa. ìyẹn náà mo tún ní kí n tún bá ẹ sọ. then mo tún fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tó máa ń sọ àwọn ọ̀rọ̀ bàbá wa. mo rí èèyàn kan tó sọ ọ̀rọ̀ nípa bàbá was it not yesterday? I was so happy. Yeah, I'm so excited to hear that from our Yeye Lufe. Yeah, wọ́n ní ibi gẹ̀lẹ̀tẹ̀ náà là ń bá gbà, ibẹ̀ náà láti bá wọn. wọ́n kódà wọ́n try mú láìkì wọn. wọ́n ní wọ́n bá àwọn olórí wa wí wípé kán fọkàn bàbá balẹ̀, pé kò yẹ kí bàbá máa go through wàhálà pẹ̀lú gbogbo iṣẹ́ ìlú tí wọ́n gbé sí ọwọ́. That was so sweet. That was so sweet. Ẹ ṣé mọ́mì, I'm so happy about that. ẹ̀yin ìyá dáadáa ní àníyá jákujàku, ìyá gidi, ìyá tó ń tò ìlú, ìyá tó ń báàkì àwọn bàbá wa ọ̀pù, ìyá tó ń tọ́ àwọn bàbá wa sọ́nà, òun la ní, and I'm so happy for that. ẹ wá acknowledge ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí ìyẹn sì tó yẹ pé bí ìyá Lúfẹ̀ sí sọ̀rọ̀ bàbá làwọn náà máa follow nsìn. àti ẹ̀dúpẹ́ Marine yẹn náà ti ń change díẹ̀díẹ̀, ó ti ń try láti adjust, she's doing good.
but bọ́sẹ̀ nìkan ni bọ́sẹ̀ kan náà yẹn nìkan tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá nígbà tí ẹni tó wá láti ìlú Ìgbò bá ń sọ̀rọ̀ ọba ilẹ̀ Yorùbá dáadáa, why tí bọ́sẹ̀ kan náà tán forí ẹ̀ sọlẹ̀ sílẹ̀ Yorùbá tó máa sọ̀rọ̀ ọba Yorùbá pẹ̀lú èdè tí ò dára, èdè àrífín. Not everyone that has a respect tone. Some people, they have a rude tone. I don't want you to be a part of them. I don't want you to do that. Try to adjust. It's not easy to respect some people. They don't count it as a good thing. They think they can do whatever they can do, especially when the democracy is all about, before democracy, everybody do respect. They do a lot. But when the democracy came, forget it. Which is not right, And we have a freedom of speech. We have a freedom of talk. That doesn't mean you should be saying bad word to your elders. That doesn't mean that you should be the I don't know how do I put that? I don't like the way you talk to Baba all the time, Bosse Corner. Guess what? A lot of people call me, they told me that what you're doing is not good. They use a very bad adjective to qualify you. If you see the way they say it, it's very, very irritative. So that's why you should change. You see, when you try to be rude to others, then the little one behind you will do the same thing to you. And you don't know. You don't know that you caused it. It is what you did. And they pay you back. You have to reduce it a little bit. Reduce it. Those stories, àwọn stories tó máa ń join papọ̀, àwọn ìyàwó jà láàfin, kábíyèsí náà ń ṣe kinní kan, wọ́n ṣe gbá wọ́n ṣàwo, àtijọ́ tán ti ń ṣe IVF, kò sí tó lóyún nínú wọn. Come on, you are a mother. You are a mother now. Ṣé wọn náà yóò bímọ ni? I think you do. So why are you saying that? Kódà àlè máa fi nǹkan bẹ́ẹ̀ máa fi sọ̀rọ̀ sáwọn obìnrin bí ẹgbẹ́ títí wá. Infertility, kò sẹ́ni tó lè ní problem infertility now. Nobody tí ò lè ní, kò sí. Anybody ló lè go through ẹ̀. Èmi tí mo jókòó mo go through ẹ̀ rí. Jẹ́ pé later ó tún click. It doesn't matter pé wọ́n bá ṣe tí ò bá lọ ó ti dà tí mi sì pé ẹni yẹn tí ó ní woman yẹn ti darúgbó, ó dàgbà ju bàbá lọ, ó tún yá ó tún ní it's almost baba's age. What is your problem with age or no age? Gbogbo ọ̀rọ̀ àwọn arúgbó 80 tán máa fẹ́ ọmọ 30 ni. Yeah. Love ò mátà ní, age ò mátà nínú love náà, kò mátà àárọ̀. Ẹni tó bá ti mọ̀ pé ó sùtì fún ẹ, tọrọ wà tí ẹ ti jọ bára mu, then you can go. Both of you can go. Kì í ṣe pé torí pé ó ti jẹ́ 45 àbí 40 something, so kò lè fẹ́ bàbá tó fẹ́ pé 50. Is that what you mean? I don't think you need to go to that extent. Kò máa sọ pé ìyàwó bàbá kan 40, gbogbo wọn ló ti darúgbó, gbogbo wọn ló ti wọ menopause. Come on, lẹ́nu ẹ. Who told you that? Ìyàwó bàbá ti wọ menopause. Kí ló dé tí bàjẹ́ náà tó yẹn? Mo ń sọ fún ẹ, ó jẹ́ tètè ya change. Owó tèmi yá ni mo ń sọ fún ẹ sìn. And guess what? If you don't change, the consequence is bad. I'm telling you right now. The consequence is bad. I'm not going to tell you the consequence. I don't know the consequence, but I know the consequence is bad. It is bad. It is bad. It's not something you can figure it out. No. Talking to an elderly like that, wọ́n dẹ̀ wá bẹ́ẹ̀ nínú ilé ẹ̀, wọ́n wá béèrè owó oúnjẹ lọ́wọ́ àbí bàbá wá bẹ́ẹ̀ pé fún mi lówó kí n fi feed àwọn ìyàwó mi. Àbí ìwọ jẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin tó fẹ́ yá wọn lò. Wá! Kí ni ìtumọ̀ owó kátikàtí yẹn? Wọ́n fi IVF kò wọlé láti kíní kan, wọ́n menopause. Wá! Come on! That word is too expensive now. Láti máa jáde lẹ́nu ẹ̀.
ṣé wọ́n tó jókòó yìí ò ní kọ́má kankan? I just want to ask you. Kò sẹ́ni tó pè, kò sẹ́ni tó pè o. Gbogbo a ló ní kọ́má títí ẹ̀. Tó bá tiẹ̀ máa sọ̀rọ̀ èèyàn yìí ò ní kó máa sọ ibi tó ń dùn ẹni yẹn lọ́kàn, tó jẹ́ kókó ọkàn rẹ̀ pé Olúwa ṣe lè fún mi. Yẹn ni wọ́n wá gbé dání ló gbé sórí afẹ́fẹ́. Lo in fact má jẹ́ ń sọ bó ṣe sọ lọ́jọ́ yẹn fún ẹ tí má sọ fún ẹ you hate me. Àbí kí n sọ fún ẹ báwọn tó kọ́mẹ̀ntì bá ṣe pè mí tán sọ fún mi pé kí n sọ fún ẹ pé wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fún ẹ lésìnsìn. That is the consequence. Because tó bá nẹnu síwájú fún àgbàlagbà tó bú àgbà, àwọn tó ń pọ̀ lẹ́yìn, they are ready to reply you. They will pay you back. You need to yield. Okay? That behavior is bad. It is bad. You keep on going every day. Oh, tiẹ̀ ò ní full stop mọ́ now. Anything tó bá fẹ́ ṣe, gbogbo ọ̀rọ̀ tó tiẹ̀ lọ ńlẹ̀ yóò rí kan wí. Ṣé ìwọ náà sọ fún ẹ lówó ní báńkì? Bóyá òdẹ nǹkan tó gbé sí yàrá tó rọra ń yọ díẹ̀ ń bẹ, àmọ́ àlè ló ti lè gbowó tuntun tiẹ̀. Ara tù ẹ̀, ó ráyè tó ẹjọ́ ẹlẹ́jọ́ èèyàn kan wọ mẹ́nu pọ́ọ̀sì, ta ló sọ fún ẹ bẹ́ẹ̀? Ní gbogbo wọn tán máa fi ní ṣoyún tán máa fẹ̀yìn gbọ́mọkàn lágbára Ọlọ́run, lójú ẹ náà ló máa ṣe, kò ní sẹ́yìn ẹ. Ìwọ gan wàá lanu pé jẹ́ mi wàá tún pò lù àdáàdà pé jẹ́ kí n wá lọ kí bàbá kan kú ewu ọmọ, obìnrin máa wọn náà òun jẹ̀rẹ̀ wá wọ́n ló máa kọ́ gbé sáfẹ́fẹ́ pé àdúpẹ́ wọ́n ti bímọ. You need to onídìí láti kó quit gbogbo ìwà àjọmọ̀yàmọ̀ yìí. Ọmọ Yorùbá díẹ̀, that is nǹkan tó ń dùn yàn, tó ń dùn everybody. Àwọn kan tó ń tẹ̀sí mi, tó ń kọ́ mi, tó ń pè mí, wọ́n ní ọmọ Yorùbá ni. Wọ́n ní Màrín pé Màrín ti change, pé in fact ó ń ṣàdúrà fún bàbá. Bí mo sọ̀rọ̀ ẹlẹ́nujọ́ mẹ́ta tí mo lóun ṣe, bí mo ní Màrín ṣe dáadáa, ìwọ yìí nìkan náà sì ló kù sí lọ́wọ́. Ó wà àrùn kí tó bóyá nítorí pé ó wà nílùú òkèèrè. Ó wà nílùú òkèèrè o, ó wà nítòsí o, àwọn tó máa pay ẹ back, wọ́n á pay ẹ back, á fi sú ẹ. Ọlọ́run, ó lè jẹ́ pípà náà máa gbé ẹ sí, tán máa yà ẹ síbẹ̀, wà ní ìhé o, èmi rèé. So you better stop now. Stop now. Kò jẹ́ ká ní ìsinmi. Ó rí báwọn màmá Ìyélúfẹ̀ sí ń sọ̀rọ̀ bàbá dáadáa. Orí bọ́n ṣe ń sọ, ṣé ìyẹn ò dáa? Àbí Màrín káti ẹ̀pá títà wa ọmọ bàbá tì. Gbogbo àná lọmọ bàbá o. Bẹ̀tẹ̀ mi ò lè ever ọ̀tá yìí. Ó yìí nǹkan tí kí n tiẹ̀ máa bá àwọn olórí kan máa jà. Tèmi ni pé kí n yanjú ẹ̀mí ní gbé jáde síta kí wọ́n á dà. Mo máa dáàfin lé ní o máa rí wọn tán jà. No, kò yẹ kó jáde lẹ́nu ọmọ ilẹ̀ Yorùbá. Nǹkan tó bá ti rí ní palace yẹn, all is confidential. You don't have to say it out. No. Èmi ò mọ ibi tó ti ń gbọ́ story títí ẹ o. Mi ò mọ ibi tó ti ń gbọ́ story títí ẹ pé bàbá ọkàn bàbá ò balẹ̀, bàbá ń regret. Ta ló sọ bàbá ò regret? Wọn ò ní regret lọ́jọ́ ayé wọn. Wọ́n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìyàwó tọ́lọ́run fún wọn, gbogbo wọn ló bímọ káríkárí ni. Bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí lágbára Ọlọ́run. Kò ní sẹ́yìn ojú ẹ̀ ló máa ṣe o, kò ní sẹ́yìn mi gan pàápàá. Mi gan máa lọ bẹ̀, máa lọ bá wọn yọ̀, máa wé gèlè ìyá ọlọ́mọ tí máa lọ kí wọn. Yes, pa àwọn prince and princess bíi tèmi wọ́n tó ti pọ̀ sí rẹpẹtẹ láàfin. Bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí lágbára Ọlọ́run. So ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká change. Ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ náà, àwọn olóyìnbó kan náà ṣẹ̀ṣẹ̀ dé dá wọ́n ní ó fífẹ́ kinní kan bla bla bla. Mo á wò pé kí ló dé tẹ̀yin náà ń ṣe báyìí? Àwọn ọmọ kéékèèké dẹ̀ tún nìyẹn o, because wọ́n follow bọ́sẹ̀ kọ́nà, wọ́n follow bó gbà tí wọ́n rí nǹkan kan ṣe sí, ṣé wọ́n máa gbé yín lọ sí kóòtù ni, àbá wọn máa bó yín nídìí ní tẹ́wọ́n máa fàṣẹyàmọ́ yín lọ́rùn títí. Ta ló fẹ́ ṣe yẹn? Kò sẹ́ni tó fẹ́ ṣe yẹn. Bẹ́ẹ̀ tí kò lè mọ̀ wípé àbùkù yẹn ara ẹ̀ ló wà. Àbùkù ara ẹ̀ ló wà. Wọ́n ní oníbàtà tó jó tí ò tàpá. Bọ́sẹ̀ ó gbọ́ Yorùbá dáadáa, torí kò sí òyìnbó ní oníbàtà tó jó tí ò tàpá. Kọ́ṣọ́ ìlú mi ni màá sọ ní Yorùbá yẹn dáadáa. Oníbàtà tó jó, àwọn tó ń lùlù bàtà pọngbá tán bá ti ń jó, wọ́n máa ń ṣe báyìí ni, wọ́n máa jó, wọ́n máa sanpá, wọ́n máa tẹ̀sẹ̀, wọ́n máa sanpá, wọ́n máa tẹ̀sẹ̀. Wọ́n á ní tí ò bá ti ṣe bẹ́ẹ̀, wọ́n ní kò ṣe dáadáa. Oníbàtà tó jó tí ó tàpá, wọ́n ní àbùkù ara ẹ̀ ni. So wọ́n gangan fún rẹ̀ tó mẹ̀tọ́ tó yẹ kó ṣe nílẹ̀ Yorùbá tó ṣe, àbùkù ara ẹ̀ ni. Àbùkù ara ẹ̀ ni. Àwọn ọmọ ẹ̀dẹ̀ wà nù lé ń bẹ̀, mo rí wọn tó ń pè wọn lọ́jọ́ kan tó ń bá wọn sọ̀rọ̀. Very tall, handsome man, bí boy dẹ̀ ni. And you are seeing all this rubbish in presence of those children.
and you think you're right. No, you are not. And why mommy is cursing? Why mommy is talking bad about somebody else? Most of they all knew, but they quiet. They are just looking at you and say, you know what, don't let me say it. America, because àwọn ọmọ tèmi bí wọn bí ti tèmi náà ni wọn gbọ́dọ̀ gbọ́ pé mo ti báyàn jà irú ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ rí. Now it will never happen. Talk less of talking to Eda on the phone, on the whatever. Sọ̀rọ̀ ságbàlagbà bẹ́ẹ̀ yẹn o dey feel comfortable. You really have confidence to say it. You don't even care that someone is behind watching you, see the crap you are doing. Come on, cut it out. Cut it out, and I will not stop. I'm going to be on top of you one day. Believe me sincerely. If you don't stop it, I'm going to get on you. Then you are mọ̀ pé nǹkan tó ń ṣe kì í ṣe nǹkan tó dáa. Kì í ṣe nǹkan tó dáa. Kí ló dé? Bàbá ò gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n wá yáwó wọ́n wá gba agbádá lọ́wọ́ ẹ̀ pé àbọ̀sẹ̀ fún mi lágbádá kí n jáde lénìí. It will never happen. Ẹni wájú ni wọ́n wọ̀n ní dèrò ẹ̀yìn. Lágbára Ọlọ́run bó ṣe jẹ́ nìyẹn. Ìwọ náà dẹ̀ beautiful fine rẹpẹtẹ. Àbó beautiful báyìí. O beautiful now. Beautiful mama tó ń ṣe yamayama tó ń ṣe kátikàti. Cut it out, man. Behave normal. Ọmọ Yorùbá for that matter. Everybody ló sọ wọ́n ní kádìkì ṣe Yorùbá ni wọ́n ní ọgbẹ̀tàn ti something wọ́n ti a sort of boys they gather together now. They gather together and they were discussing about you. I'm just kàn ní kí lọ́la ṣòwò fún ẹni kó ya mẹ́nu yẹn kó ṣe kíni kó ṣe dáadáa. Kó mẹ́nu yẹn kó ṣe dáadáa. Àwọn ọ̀rọ̀ burúkú tó máa ń sọ jáde látẹnu yẹn. You better stop it. Stop it. Wash your mouth. Okay? So bó ṣe jẹ́ nìyẹn o bọ́sẹ̀. Àmọ́ ń retí kó ṣe dáadáa next time tó bá ṣe dáadáa. You will see. I'm going to write you up. I will start from that. When I start writing you up, putting it online or putting it on anywhere, when everybody see what you did, then you will stop. If you don't stop, another person will be on top of you again. We're going to gather together and be on top of you. Okay? Then from there you will stop. That is not right. Wọ́n yáwó lọ́wọ́ ẹ̀ náà. Àbírú àrífún wo ló wá tó yẹn? So bó ṣe jẹ́ nìyẹn. Beautiful lady, I love you. At the same time, respect our elders. Okay? Bọ́sẹ̀ Corner. That's right. Ẹ̀yin ènìyàn mi jákèjádò mo ti jíṣẹ́ tẹ́ rán mi fún Bọ́sẹ̀ Corner. Ẹ̀yin pàdí mi, ẹ̀yin sista, ẹ̀yin bàbá, ẹ̀yin àbúrò, ẹ̀yin ẹ̀gbọ́n, gbogbo yín pátápátá mo ti jíṣẹ́ yín o tẹ́ rán mi sí Bọ́sẹ̀ Corner pé kàn fi bàbá lọ́rùn lẹ̀ kó yẹ rí bàbá fín. Bàbá ló ní ìyàwó wọn. Ọ̀nà mọ̀ nǹkan tán lè fi ìyàwó wọn ṣe wọ́n sáàpà wọn àbò ní orí blue and black lára wọn ni. They all looking good, looking fresh over there. Orí wọn ṣe skinny tán fi skin brown skin body tán fi ń wù wá. Ìwọ náà do something, man. Do something. You are a lady. Ẹ jẹ́ ká rọ́nà lọ. So ni mo ní kí n sọ fún ẹ o. I love you, Bọ́sẹ̀ Corner. Do good. So ẹ̀yin ènìyàn mi mo ti jíṣẹ́. So I want you to calm down, okay? Calm down for her. Don't do anything. Don't write anything yet. Let us wait and see if she's going to yield. If she doesn't change, then we got to do something. I'm going to be the number one to write her up. Believe me sincerely. I will do it and I'll put it online. Then I will tell you guys to do as well. Then from there, bóyá ojú àti ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní ba òun náà jẹ́, á ń fi bàbá oníbàbá lọ́rùn lẹ̀. Èmi ní kó má bú mi lè bú ara o. Ó lè bú mi dáadáa. You see, orí mo ṣe rí, orí mo ṣe ugly. Ó bú mi dáadáa. Èmi wà nífẹ̀ẹ́ bú ara bú ẹ. Màá kàn ra sọ àwọn ọ̀rọ̀ tó bá ẹ lára mu náà ni. Tó yẹ pé tó bá rí wà ní ó kọjá yẹ, then you will stop talking about baba from there. So ẹ̀yin ènìyàn mi, ẹ bá mi fọwọ́ sí ṣé mo dúpẹ́ o. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ o. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di o. Lágbára Ọlọ́run, ìdìbò tán dì, eré ẹ̀ tó ń bọ̀ ojú gbogbo wa ló máa ṣe wọ́n nífẹ̀ẹ́ lómi ṣe, wọ́n ní fi wá ṣàwátì. Àdẹ̀ni ológun nílẹ̀ Yorùbá ogun ò ní jà wá o.
ogun èèyàn ò ní jà wá ànírógun ogun kẹta world war third o bí third world war náà dẹ̀ ń pé o àní rí o ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ má jà o ẹ má bà nǹkan jẹ́ o mo bẹ̀ yín lórúkọ ọlọ́run ẹ má bà anything jẹ́ ẹ wọ́de pẹ̀lú ewé tẹ̀ máa ń mú dání which is normal ó fi hàn wípé ẹ̀dùn ọkàn yín lẹ̀ ń sọ peace lẹ̀ ń fẹ́ unity lẹ̀ ń fẹ́ ẹ ti show ẹ̀ fún wọn ètò ẹ má mi sọ pé ẹ bà nǹkan kan jẹ́ mo bẹ̀ gbogbo àwọn nǹkan tó là síbẹ̀ gbèsè ní credit ní gbogbo àwọn ọlọ́jà lọ fi ń rà jákèjádò ìlú gbogbo àgbáyé gbàtẹ bá wà bàjẹ́ kí wọ́n fẹ́ fi dá padà kò sówó ẹ tún wá pa wọ́n sáyé ìmí ìmá ti bẹ̀ sí kí ó máa lọ sórí bẹ́ẹ̀dì kò ní gbádùn mọ́ gbà tó bá gbọ́ kan tí wọ́n ti fi ná sí ṣọ́ọ̀bù kò sí tó ti fẹ́ rówó tó fẹ́ fi sàn míì padà ọmọ wà ní skul tó ń tọ́ ìyàwó wà nílé tó ń bọ́ ọkọ náà tó wà nílé tíyẹn náà tó ń bọ́ so yẹn lẹ máa rò wò mo bẹ̀ yín lórúkọ náà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe dáadáa kájọ fọwọ́sowọ́pọ̀ kílẹ̀ nàìjíríà kó lè jọ dára fún gbogbo wa ẹ ṣé mo dúpẹ́ o ẹ bá mi subscribe ẹ má bá mi like mo ní ìdí kọ́mẹ́ǹtì yín lọ́tún lọ́sì ẹ̀yin tẹ́ ẹ náà mi ṣe rí ẹ fún mi ní kọ́mẹ́ǹtì ẹ fún mi ní kọ́mẹ́ǹtì ká tó ṣẹ̀ṣẹ̀ wá jíròrò our decision on Bose Corner àní pa o kò sí nǹkan tó máa ṣe kò ní kú àwa náà àní kú o kankan ò ní ṣẹlẹ̀ sí ìjàmbá ò ní ṣẹlẹ̀ sí ìjàmbá ò ní ṣẹlẹ̀ sáwa náà ẹ̀ta kan máa kọ̀wé sí ni pé she need to do what she need to be healed. All right, until next time I'll bring you more information. For now I say bye.